ẹ̀yin alálùbáríkà èèyàn tẹ́ ẹ̀ ń wò wá lé a kí yín dáadáa o ẹ kú dédé àsìkò yìí a ní gbára wa lákòókò torí pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ rẹ oníbò ń lo oko ọ padà wá bá ń bẹ̀ ní òun ló ń lo oko okòwò lọ ń lọ ṣe rí ọ̀run yábọ̀ kì í ṣe ọ̀rọ̀ ẹnìkan àmọ́rò àwọn èèyàn kan ni ọyà àwọn èèyàn kan lẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ọ̀rọ̀ yìí ń ṣẹ̀ lórí wọn pàápàá jùlọ àwọn tá a pè ní àwọn alákòóso wa ọ̀pọ̀lọpọ̀ wọn ni tí ọ̀run bá yadé tí ò ní kàn wọ́n torí ọ̀run tá à ń sọ wàhálà là ń sọ ń pẹ́ o kì í ṣe ọ̀run heaven tá a bá ní ká sọ ń pa heaven kò sẹ́ni tó máa escape torí gbogbo wa la wà lábẹ́ sánmọ̀ ṣé gbogbo wa la wà ní abẹ́ ìṣòro tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ mo béèrè ni ẹ má bínú no ó pọ̀ síbì kan ju bì kan lọ á yà wá lẹ́nu ibi tí mo fẹ́ gbọ́rọ̀ lọ ẹ̀yin ọmọ ìyá wa nígbà tá à ń sọ tẹ́ ń pariwo pé Sunday Igboho wo ni kí ló lè ṣe lóòótọ́ ẹlẹ́ran ara ni bó tiẹ̀ tara lásán ó yẹ ká kí káyìn ni gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn ìran wa mi ò mọ̀ rí mi ì dẹ̀ ní ìdí àti mọ̀ ọ́ ṣùgbọ́n mo kíra fún ìgboyà àti iṣẹ́ ọwọ́ ẹ̀ ọmọ Yorùbá tòótọ́ ni èèyàn ní akíkanjú ni nígbà tó ń sọ táwọn aráabí ń bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ bọ̀ tí wọ́n ń gbọ́ba tí wọ́n ń pọba tí wọ́n ń gbéjòyè àwọn aráàlú òyìnbó tó wá ṣe bísínẹ́sì ń bí tí wọ́n pẹni tó wá dáko ó jáde ó sọ̀rọ̀ ọlọ́ba sẹ́ríkìàn Fúlàní ẹ stọ́ọ̀pù kínní yìí kò pààyàn ń bẹ̀ o kò bá àyàn jà o àwọn kan jáde wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ kò síbi tó ní kálukú ò lè gbé kò síbi tó ní kálukú ò ti lè ṣiṣẹ́ ọmọ Nàìjíríà ní gbogbo wa ó ti get started òótọ́ ni ọmọ Nàìjíríà ní gbogbo wa ṣùgbọ́n jura wọn lọ kò jura wọn lọ nínú òfin ṣùgbọ́n jura wọn lọ nínú ìgbésí ayé ó pariwo títí tí àwọn ọmọ Yorùbá yìí náà la sọ́dọ̀ ta títí tí wọ́n fi lé sẹ́yìn òdì now gbogbo tó wá ń ṣẹlẹ̀ ń sìn nǹkan ta ni kì bá jẹ́ mẹ́sáyà àsìkò yìí tọ́lọ̀ ń sáré fi hàn òjíṣẹ́ Ọlọ́run ìránṣẹ́ Ọlọ́run mẹ́sáyà tọ́lọ̀ máa ń rán sáyé kò jù báyìí lọ a rán sínú ìran a rán sínú ẹbí ṣùgbọ́n torí páwa Yorùbá fẹ́ràn ká máa bínú ọmọ ológo ó nìyẹn o ẹ lé ọmọ ológo dà sẹ́yìn odi ó tún wá ń bẹ̀bẹ̀ pé ẹ dákun ẹjọ́ nígbà tẹ́ ẹ bá nǹkan ní ẹ̀jẹ̀ tán àìmọye àwọn tó lọ́wọ́ sí kinní ìtàn ń wò mí báyìí èmi ò ní abuse mi ò ní ṣépè kò kàn mí ó sì kàn mí torí pé ọmọ ìran mi ni Sunday Igboho ibi tí ò gbà kàn mí ni pé ọ̀run yábọ̀ kì í sọ̀rọ̀ ẹnìkan mi ò lè torí ẹ̀ wá para mi kí n para kí mi kí ló pọ̀ tó dé ṣùgbọ́n ìwọ̀nba tọ́lọ́run bá fún wa lágbára ó máa wà lákọọ́lẹ̀ pa aṣọ o Sunday Igboho dọ̀tá wa lénìí àwa kan tó wà nù wọn nítorí àwọn ìwà ìmọ̀tara ẹni nìkan ó fẹ́ ká yé rí ọ ká fọwọ́sowọ́pọ̀ ọ̀rọ̀ tí mò ń sọ èmi ìbáyẹ̀ kankan wí o níwájú Ọlọ́run àti ènìyàn pé mo léèyàn kankan báyìí lọ́kàn rárá o. ayo Nàìjíríà everywhere just dey guide ajé ibi tó bá ti wà kó máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ jáde pé òun ti yá ń sìn yìí nǹkan tó ṣẹlẹ̀ ní ìgbà mi ò tí ì never my life before as wetin happen today that's ìjáde ẹ jáde pé iná gba ìmọ̀ wá sí i jẹ́ pé 25 hours sókè ni wọ́n ti pa ajé wọ́n ti pa everything ariwo everywhere just dey silent. The country wey happen today where they don àwọn ọmọ aláwọ̀sá àwọn gbẹnigbẹni wọ́n ti gbé master wa lọ
mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo bọ́, mo jagun tèmi, mo bọ́. ìbọn bàbá mi gan AK-47 but I thank God ṣá any I be at the show the update ṣá people dey when I see them for that side ó lẹ́ǹ dé o. ó sọ̀rọ̀ ó pariwo kí lè ṣe Sunday Igboho lọ́dọ̀ ẹ̀yin ọmọ Yorùbá ẹgbẹ́ ẹ̀ ká fọwọ́sowọ́pọ̀ kí ló burú ń bẹ̀ ká ró sọmọ́dì ká ròdì máa sọ kí ló burú ń bẹ̀ ká lè bá àjàjàyà àti àjàṣẹ́gun wọ́n ti wà nílùú ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n wà ìpínlẹ̀ Kwara ìpínlẹ̀ wo ni wọn ò sí wọ́n ti dé ìpínlẹ̀ Ògùn. Ìgbòho kò gbé ẹgbẹ́ militant ẹgbẹ́ jagunjagun kò gbé kalẹ̀ rí láti fi tako ìjọba. Sunday ò polongo ẹ̀bà nǹkan jẹ́ Sunday ò lọ police station kó lọ dáná sun Sunday ò kérò lẹ́yìn lọ sílé ìjọba Sunday ò lọ síbi nǹkan ìjọba kó sì máa ba dúkìá ìjọba jẹ́ àti tàráàlú. Ní àgbáyé wọ́n mọ̀ pé Sunday Igboho ẹni tó ń agitate ní ọ̀nà àlàáfíà ni ẹ mọ́ pa àwọn èèyàn mi mọ́ ẹ fà àwọn èèyàn mi lẹ̀. Sunday Igboho kò kó bọ̀ kiri o kò sì lọ sí òkè òkun lọ́dọ̀ àwọn èèyàn tó wà nílùú òkè òkun lọ́hùn kọ́ lọ́ máa tẹ̀lé owó jọ pé àwọn fẹ́ fi ra nǹkan ìjà ogun láti fi bọ́ lọ́wọ́ orílẹ̀-èdè Nàìjíríà títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí. ó sọ̀rọ̀ ó pariwo kí lè ṣe Sunday Igboho lọ́dọ̀ ẹ̀yin ọmọ Yorùbá ẹgbẹ́ ẹ̀ ká fọwọ́sowọ́pọ̀ kí ló burú ń bẹ̀ ká ró sọmọ́dì ká ròdì máa sọ kí ló burú ń bẹ̀ ká lè bá àjàjàyà àti àjàṣẹ́gun wọ́n ti wà nílùú ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n wà ìpínlẹ̀ Kwara ìpínlẹ̀ wo ni wọn ò sí wọ́n ti dé ìpínlẹ̀ Ògùn. ẹ̀yin gómìnà ṣàgbára yín ka ìsọlẹ́nu ṣáàlì káyé ẹ̀mí tó ti ṣòfò mọ́ ẹ̀mí Fúlàní mélòó ló wà ń bẹ̀ àpèpé ogun àpètè ogun nílẹ̀ Yorùbá là ń sọ gbogbo wa lájọ rí àìsàn ni àwọn fídíò tí ò ṣe máa wò àwọn ìròyìn ìbànújẹ́ lójoojúmọ́ nígbòho la fẹ́ dẹ́kun àbáwọn kẹ́dùn ṣé ń gbọ́n bá wọn kẹ́dùn lójoojúmọ́ tí nǹkan ń bàjẹ́ táwọn arábí wa gba ilẹ̀ tán tí wọ́n bá tiẹ̀ gbalẹ̀ tí wọ́n gbalẹ̀ tí wọ́n fẹ̀mí ṣòfò ṣé bí ò bá dà ìkónilẹ́rú lọ sábẹ́ Fúlàní ẹ̀yin ìjọba wa pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ẹjọ́ ọmọ Yorùbá ẹ̀dẹ̀ ń wòran kí ló sọ di aṣọ́gbó kí ló sọ ọlọ́pàá ìbílẹ̀ kí ló dé tó kó ní kálukú ò lè rí sí ààbò àdúgbò ẹ̀ kí ló dé àwọn kan ń kọ́ àdákọ́bẹ kó bọ̀rìn wọnú ìlú ibo ni ẹ ti ń rí petrol tí wọ́n ń lò ibo ni wọ́n ti ń rówó tí wọ́n ń ná wọn ò ṣe é tírèsì ṣùgbọ́n téèyàn kan bá bújọba pàápàá lórí social media kíá ni wọ́n rí gbé o àmọ́ báwọn bá ń fọyàn lórí tí wọ́n ń gé èèyàn lọ́rùn tí wọ́n ń dùnyàn lọ́bẹ tí wọ́n ń ṣe Allahu Akbar tí wọ́n dẹ̀ fi sórí ìkànnì social media àwọn ni wọ́n ń jà fúnra wọn wọn ò ṣe trace ikú gbóná lẹ́dẹ̀ fi ń pa àwọn sójà tó ń lọ dojúkọ wọn torí mi ò mọ̀ bóyá mọ̀ pàgbára wọn pọ̀ ju tàn sójà lọ lọ́wọ́ yìí ó yẹ kán ti rẹ́yìn wọn àwọn tó sì wà ní ìjọba náà kọ̀ọ̀kan wà nítorí ọ̀rọ̀ òṣèlú ẹ wá ń fẹ̀mí àwọn èèyàn ṣòṣèlú nítorí 2027 tẹ́ bá wá ṣèyẹn tán ẹ tún àbádọ́ wọn owó tẹ́ ń gbé fún ẹ̀ tún ní gbé fún wọn mọ́ wọ́n ní ni o àwọn tó wà ń bẹ̀ mi ò dáko èèyàn o ṣùgbọ́n àwọn èèyàn sọ allegedly wípé àwọn kan ń lò wọ́n ní wọ́n lò wọ́n bẹ́ẹ̀ láyé Jonathan ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ nígbà ẹ bá lóye tẹ ẹ pátì ṣé gbogbo nǹkan ìjẹ́ ogun tó rí tù yín yóò fi ilẹ̀ ọ̀nà àtijọ́ àti mu ní ọmọ wa gbolẹ̀ ni wọ́n padà sí àwa wí tán wọ́n lẹ́nìkan fẹ́ gbèjà wa wọ́n ní kó mọ́ gbèjà wa ó kù sí wa lọ́wọ́ ó dẹ̀ kù síjọba lọ́wọ́ àrà tó bá kù tẹ́ fẹ́ fi wá dá ẹ̀jẹ̀ àdá ó ti dójú ẹ̀ wọ́n ní ẹni tó bá fẹ́ gba ẹni tí wọ́n bá jí gbé lẹ̀ kó bá wọn sọ̀rọ̀ ìyẹn tí yẹn bá gbowó lọ tí wọ́n bá tún mọ̀ náà lẹ̀ kán tó ní káwọn ẹbí yẹn náà máa wúwú sẹ́ni tí wọ́n bá jí gbé tí ò ti di òdi gbére o ò dá láríra ọlọ́mọ sì ti wá bẹ́ẹ̀ anyway